bàbá ẹni tí ò ní ìran ni ò ní fẹ́ràn wọn. Àwọn rándanrandan, àwọn ọmọ játijàti, àwọn ọmọ rédèrèdè, àwọn ọmọ pàpàlágì ni ó máa bú bàbá wa lágége. Iná Ádámù kánà ṣe kánà, bàbá wa lágége lálùfáà wa. Súnmọ́ bí kò gbọ́rọ̀ mi, ta ni bàbá ẹ̀yin nínú sílámù yìí? Kí ni iṣẹ́ tí wọ́n gbé ṣe nínú ìlú tá a wà yìí? Ṣé wọ́n mọ̀ kéwú ni? Ṣẹ́sìn gan tún yé wọn? Kí ni orí pa wọn nílẹ̀ Yorùbá? Tírà mélòó ló ṣe ẹ̀mú wá kárí. Iná Ádámù kánà ṣe kánà, bàbá wa lágége lálùfáà wa. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù lórí. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù lórí. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù lórí. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù lórí. Abal Habibi Abal Bashiri, Abal Habibi Abal Bashiri, irhamu bil Mustafa Nadhiri. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù lórí. Foríjì wọn kó tún gba àbọ̀ wọn, foríjì wọn kó tún gba àbọ̀ wọn, wọlá àwọn kan fi wọ́n mọ̀nà rí. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù lórí. Wọlá ẹni tán kọ́ ní mímọ̀ tó yẹ kóró, wọlá ẹni tán kọ́ ní mímọ̀ tó yẹ kóró, tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dá ara fi ké, tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dá ara fi ké. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù lórí. Wọlá kèfèrí tó ti nù tá ò mọ iye wọn, tí bàbá fi wọ́n mọ̀nà sínú sílámù, wọlá ayé wọn bá wa kẹ́ Hájì Ádámù, wọlá ayé wọn bá wa kẹ́ Hájì Ádámù. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù lórí. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù lórí. Ya
tún gbà bọ́ wọn. wọ́n láwọn tán fi wọ́n mọ̀nà ire. wọ́n lá ẹni tán kọ́ ní mímọ́ tó yẹ kóró. tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké. wọ́n lákèfèrí tó tinú tá ò mọ iye wọn. tí bàbá fi wọ́n mọ̀nà sínú sílámù. wọ́n láàyè wọn bá wà kẹ́ hajj Adam. Igibirle Adam Ali lórí. Yas'alunaka anil glory. يسألونك production. Inna Adama kana shaykhana bàbá wa lágége àlùfáà wa. Inna Adama kana shaykhana bàbá wa lágége àlùfáà wa. Inna Adama kana shaykhana bàbá wa lágége àlùfáà wa. Gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. ẹ̀yin ọmọkọ́mọ tẹ̀ ń sọ̀rọ̀ bàbá pẹ́lẹ́bọ̀ ni bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe ń pè wọ́n ẹ ò sì bẹ̀rù ọlọ́run lórí irọ́ wọ̀nyí tẹ̀ ń pamọ́ bàbá ẹ rántí àtúbọ̀tán ẹ̀yin ọmọkọ́mọ. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. last after fàyínà Adama sọ́hìbù sọ́fà wà sọ́hìbù líwàfà kánà mọ́rítàdọ̀ wà kánà mọ́kítàdà ẹni tí ò ní bíbí ni yóò máa bú bàbá ẹni tí ò ní ìran ni ò ní fẹ́ràn wọn àwọn rándanrandan àwọn ọmọ játijàti àwọn ọmọ rédèrèdè àwọn ọmọ pàpàlágì ni ó máa bú bàbá bàbá wa lágége. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. súnmọ́ bí kò gbọ́rọ̀ mi ta ni bàbá ẹ̀yin nínú sílámù yìí kí ni iṣẹ́ tí wọ́n gbé ṣe nínú ìlú tá wà yìí ṣé wọ́n mọ̀ kéwú ni ṣẹ́sì gan tún yé wọn kí ni orí pa wọn nílẹ̀ Yorùbá tíra mélòó náà ṣe ẹ̀mú wá kárí. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adama Ali lórí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adama Ali lórí.
أبا الحبيب أبا البشير أبا الحبيب أبا البشير ارحموا بالمصطفى النذير يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لآدم للوري foríjì wọn kó tún gbà àbọ̀ wọn foríjì wọn kó tún gbà àbọ̀ wọn wọlá àwọn kan fi wọ́n mọ̀nà rí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adama lilori. wọlá ẹni tán kọ́ ní mímọ́ tó yẹ kóró wọlá ẹni tán kọ́ ní mímọ́ tó yẹ kóró tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adama lilori. wọ́lá kèfèrí tó ti nù tá ò mọ iye wọn tí bàbá fi wọ́n mọ̀nà sínú sílámù wọ́n láàyè wọn bá wa kẹ́ Haji Adam wọ́n láàyè wọn bá wa kẹ́ Haji Adam. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adama lilori. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adama lilori. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adama lilori. 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 نعم الحمد لله رب العالمين الذي له ملك السماوات والأرض وهو على كل شيء قدير وأشهد أن الله واحد لا شريك له وأن محمدا رسول الله صلى الله عليه وسلم عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وعلى كل المسلمين والمسلمات إلى يوم الدين أما بعد أدوكو لدولهم أسترى إكاجة فún aṣíwájú wa anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni Ọlọ́run ọba rán sí wa tó sì ríṣẹ́ Ọlọ́run ọba jẹ́ bọ́lọ̀ǹtìràn Ọlọ́run bá wa kẹ́ kó sì bá wa gẹ̀ kó sì bá wa kẹ́ àwọn ẹni rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n kọjá lọ nínú àwọn tí wọ́n jẹ́ ká gbọ́ Ìsìláàmù yìí dáadáa láwùjọ tá a wà yìí pàápàá Maulana Sheikh Adam Abdullahi Al-Alami Al-Ilori Ọlọ́run bá wa kẹ́ wọn torí àwọn ni wọ́n mú ọ̀làjú mímọ́ tí wọ́n jẹ́ àmọ́ báwo láti lo kíw tí wọ́n sì jẹ́ àmọ́ báwo lèyàn ò ṣe gbọ́ kíw yé kódà bẹ́ẹ̀ ọba lọlẹ̀ Lárúbáwá
ọlọ́run bá wa kẹ́ Maulana Sheikh Adam Maulana Sheikh Kamaluddin Al-Adabi ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa Yusuf Abu Aji ọlọ́run bá wa kẹ́ wọn Maulana Mustapha Saglulu Sanusi rahmatullahi ta'ala alayhi wa ala Sheikh Musin Edu wa Abdul Latif Amuni wa Sheikh Jirjis Aqado àti gbogbo àwọn tí wọ́n kù àwọn tó wá kù láyé ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn látòrí Maulana Sheikh Habibullah Habibur Rahman Habibur Rahim Habibul Malaika Habibul Malayin Adam Abdullahi Al-Alori ọlọ́run bá wa jẹ́ kẹ́mi wọn ogun fún wa kánà láàfíà kan pẹ́ lórí iṣẹ́ ẹ̀sìn ọlọ́run dákun mọ́ dé wọn mẹ́lẹ̀ fún wa o ọlọ́run járí bàbá náà pẹ́ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ orú wọn bẹ́ẹ̀ ọlọ́run bá wa ṣe dáadáa fún wa lọ́la la ilaha illallah masha allahu ta'ala àtúwá ṣàdúà fún gbogbo àwa tí a jọ wà lórí ètò lálẹ́ yìí kọ́lọ́n dákun bá wa ṣíjú àánú wò kó wa kó sì ràn wá lọ́wọ́ ìkan nínú àwọn ọmọ ìyá wa béèrè ìbéèrè kan lórí eré báwo ni arìnrìn àjò tí máa kírun àmọ́ insha allahu ta'ala ẹ̀já ọkọ̀ yanjú ọ̀rọ̀ tòní náà ká tó wá mẹ́nu bà níwọ̀n bá díẹ̀ bó bá sì já sí pé àwọn aṣọ lórí tọ́píìkì ni torí pé òun náà kẹnu díẹ̀ kọlọ́n kó dákun kó ṣíjú àánú wà lórí ẹ̀ náà ọ̀rọ̀ wa tí à ń ṣàlàyé fún wa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni tá ń pè ní al-isma tá ń pè ní al-isma yẹn tá a bá ní ká gbé kalẹ̀ lédè Yorùbá wa náà ni wípé ìjà àwọn ànábì Ọlọ́run lè ṣe àṣìṣe tàbí ìjà àwọn ànábì Ọlọ́run lè ṣe lọ́hùn ṣàǹbó ti kú ní ká sọ pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ànábì Ọlọ́run a rí pé àwọn kan sọ pé ànábì ò lè ṣe Ọlọ́run ànábì lè ṣe lọ́hùn so wọ́n sì lè ṣe àṣìṣe àmọ́ a rí pé lọ́sẹ̀ tó kọjá mo ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé pé níbi tí wọ́n ti lè ṣe àṣìṣe náà ni ibi iṣẹ́ tí Ọlọ́run bá tó rán wọn iṣẹ́ níbi iṣẹ́ tó rán wọn kí n tún ṣàlàyé yẹn níwọ̀nba náà ni wípé ittafaqa al-muslimun ala ismati al-anbiya'i war-rusul fi tahammul ar-risala wat-tablagh anha gbogbo mùsùlùmí ayé náà ni wọ́n mọ̀ wípé ìdáàbòbò ń bẹ fáànàbí Ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ níbi iṣẹ́ tọ́lọ́run bá rán wọn àti jíjẹ́ rẹ̀ wọ́n ní dáàbòbò ń bẹ fa'um la yukhti'un fi tablaghi dinillahi wa shari'atihi wọ́n ní ṣàṣìṣe níbi kí wọ́n jíṣẹ́ ẹ̀sìn Ọlọ́run wa shari'atihi kí wọ́n sì mú òfin Ọlọ́run dógóńgó la kabir wala qalil wọ́n lè ṣàṣìṣe kékeré kódà wọ́n lè ṣe tó tóbi fala yanzawna shay'an mimma awhahu Allahu ilayhim kódà wọ́n gbàgbé ìtọ́lọ̀ ń bá mi sí wọn lára tó bá fi rán wọn wala yaktumuna minha shay'an bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń fi nǹkan kan pamọ́ wọ́n fi nǹkan pamọ́ kódà níjọ́ tí àyà kan sọ̀kalẹ̀ lórí bí ká ànábì fẹ́ Zainab bintu Jahsh tí ò tẹ́ ànábì lọ́rùn tọ́lọ́wọ́n bá ń bá wípé àwọn Ọlọ́run pa ọ́ láṣẹ kò àfi kó o ṣe ọ̀ràn yẹn ni Aisha radiyallahu ta'ala anha ó padà sọ nípa ànábì wípé law kana rasulullahi sallallahu alayhi wa sallam katimal wahyi lakatama hadhihi al-haya tó bá jẹ́ ànábì jẹ́ni tí mẹ́ fi àyà pamọ́ ni ìbá fi àyà yìí pamọ́ àmọ́ ànábì ò fi pamọ́ torí pé àyà yẹn ó ti ànábì lára so wọ́n gbàgbé nǹkan kan wọ́n sì máa fi nǹkan kan pamọ́ wala yaziduna alayhi min indi anfusihim wọ́n sì fi nǹkan kan kún látọ̀dọ̀ ara wọn káwọn aláwọn náà láì díà wa bidhalika la yud'u shay'un min al-wahyi ní nǹkan kan ṣe máa ráre wọ́n nǹkan kan ráre nínú iṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ròyìn àná Muhammad sallallahu alayhi wa sallam wípé wa ma yantiqu anil hawa
ànábì ò ní sọ tiẹ̀ ẹni pé gbólóhùn yìí tá a bá ní ká mọ̀ tú gan pé ànábì èé sọ tiẹ̀ kó wá jásí pọ́rọ̀ tiẹ̀ ní ó wá máa wí fáwọn èèyàn nígbà tí èé ṣòun ló rán ara rẹ̀ ń ṣẹ́ àfi kó máa sọ̀rọ̀ ẹni tọ́lọ́run ọba fi rán torí pé wáàyí ni ìmísí ni yúhá tí wọ́n máa ń mí sí i lára kọ́lọ́mbà wa kẹ́ ànábì wa Muhammad eléyìí náà láwí lárí pé àwọn kan mú sí bàbàrà wípé báwo ni wọ́n ṣe sọ wípé ànábì ọlọ́run kò ní isma àyèmọ̀kan ní jẹ́ bẹ́ẹ̀ kéèyàn sọ bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ní isma náà nìyẹn a ti wá sọ̀rọ̀ nípa ànábì wa Adam aleyhi salatu wa salam a rí wípé ọlọ́run fúnra rẹ̀ sọ fún wa ní suratu Taha aya 121 wípé ànábì Adam ni o asọ Adam rabbahu faghawa gbólóhùn tọ́lọ́run ọba lò yìí gbólóhùn yẹn ló lágbára jù pé Adam yapa ọlọ́run faghawa ó sì kọjá àlà ṣàpé gbólóhùn ńlá ni so ìyẹn náà torí pé Adam fúnra rẹ̀ ọlọ́run jẹ́ kó mọ̀ bí téèyàn bá yapa bó ti lágbára tó torí pé fal-ma'siyah ìyà tó ń bẹ fún kéèyàn yapa ọlọ́run taba kanal Qur'an nínú suratul jinni aya 23 ó ní wa man ya'si Allaha wa rasulahu fa'adda lahu nara jahannama ẹnikẹ́ni tó bá yapa ọlọ́run máa pèsè iná dé ni ìyẹn náà ló bí kádámà náà tètè yá mà wípé zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin pé ìrẹ́ ọlọ́run zalamna anfusana àti ṣàbòsí ara wa illam taghfir lana wa tarhamna tó bá foríjì wá kó ṣàánú wa lanakunanna minal khasirin kò sí tó lè yẹ ká má sínú ẹni tí ó pàdánù kí ni wọ́n pàdánù àwọn ó pàdánù ọ̀run ọlọ́run bá sì ṣe kí ni ọlọ́run bá sì dáríjì alukurani fúnra yẹ pé talaqa ádámù min rabbihi kalimatin fataba alayhi ọlọ́run fúnra rẹ̀ lójú ń tá ádámù wí lójú sínú ọkàn rẹ̀ ádámù sì wí fataba alayhi ọlọ́run abádẹ́gbàrún nípìwàdà rẹ̀ ọlọ́run sì dáríjì ká lè mọ̀ yí pé aláforíjì lọ́lọ́run àti wá sọ̀rọ̀ ànábì wa Nuh alayhi salatu wa salam ànábì Nuhu náà ṣe lọ́hùn ó sì tọrọ àforíjì lára èyí tí mo wí lọ́sẹ̀ tó kọjá inú súrátù Húdù láti ka èyí nì jábà nígbàgbé níbi tí mo ti sọ fún wa yí pé ọlọ́run abá sọ fún ànábì wa Nuh pé wala tukhatibuni fil ladhina zalamu innahum mughraqun má bá mi sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kọ̀ tèmi ọlọ́run torí pé kí ni mughraqun gbogbo wọn ni wọ́n tẹ̀rì sódò wọ́n parun. Nuhu wá rí i pé ọmọ tòun kò sì fẹ́ kọ́ ọmọ rẹ̀ parun torí pé ọlọ́run bá ti ṣàdéhùn kóun ó là àtàwọn aráalé ẹ̀ ìyẹn ni pé àwọn tí wọ́n bá gbọ́ ọlọ́run gbọ́ nínú àwọn èèyàn rẹ̀ òun wá ń sọ fọlọ́run wípé ìran ọlọ́run abá mi ò innabu ní min ahali ọmọ mi nínú aráalé mi mẹ́ni wa inna wa'adaka la haqqu àdéhùn tí wọ́n ọlọ́run bá sì ṣe òdodo mẹ́ni ọ̀rọ̀ tó sọ ní sì bí ọlọ́run nínú torí pé ó ti fa ó létí la tukhatibuni fil ladhina zalamu má bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n já bí ní o tí wọ́n kẹ̀yìn sí mi ọlọ́run ọmọ rẹ̀ pẹ̀lú ẹni tó kẹ̀yìn sọ́lọ́run àmọ́ ìpẹ̀kun ọmọ ṣàn pé ó ti gbé rẹ̀ kúrò nígbè tànẹ́bì ìjẹ́ èèyàn ló gbé pé tí gbogbo èèyàn bá tiẹ̀ wá parẹ́ ṣọ́ àtọmọ tèmi náà ó wá fẹ́ lo fẹ́ tò pé agbára àjánàbí ọlọ́run yẹn náà ó tó ká fi bọ́lọ́run sọ̀rọ̀ pé ọmọ mi ń kọ́ tó bá jẹ́wọ́ náà ń kọ́ torí pé ẹ̀dẹ́ èèyàn ni wọ́n ṣàn pé kò ronú àwọn tó kù torí nígbà tó fẹ́ bọ́lọ́run sọ̀rọ̀ nípa àwọn tó kù ẹ̀gbọ́n tó sọ ni
ó ní wà látẹ̀dìdì zọ́ọ̀lìmínà òun náà ló sọ lọ bẹ́ẹ̀ o látẹ̀dìdì zọ́ọ̀lìmínà ìlà tàbára àwọn alábòsí ni látẹ̀dìdì wọn ní àlékún kankan ò lè bá wọn ìlà tàbára ẹ̀mọ́ tó ń pè ní tíbùrù ni abutar kọjá kan mọ́ ṣẹ́kù kan mọ́ lẹ́yìn ó ti sọ bẹ́ẹ̀ fọlọ́run ọlọ́run sì ti gbà òun wá fẹ́ yọ ọmọ rẹ̀ kú o kó wá kà wọ́n mọ́ lọ́mọ ọlọ́run wá ń sọ fún wípé o lẹ́tọ̀ọ́ antas alani ma laysa laka bihi ilmun kò lẹ́tọ̀ọ́ kó o máa bi mí léèrè ntí máa rẹ̀ ò sí lọ́dọ̀ rẹ̀ ìní àìzùk mo kì ọ́ nílọ̀ ni o ọlọ́ni mo wọ́n nu ẹni o antakuna minal jahilina tó o bá tún bá mi sọ̀rọ̀ ń pa ọmọ rẹ̀ ìwọ náà ó parẹ́ pẹ̀lú wọn ànábì ọlọ́run tó o bá tún bá mi sọ̀rọ̀ nípa ọmọ rẹ̀ ó parẹ́ pẹ̀lú wọn àìzùk mo kì ẹ́ ń lọ ni tó o bá tún mẹ́nu bá Núwà náà ṣẹ̀ sáré pé òun ti ṣe lọ́hùn mẹ́ ó sì yan akétọ́ lọ́hùn pé rábì ìran ọlọ́run ọba mi ò ní àwọn òzòbíkà ó yá mo sálù ọ́ mo wá aṣọ lọ́dọ̀ rẹ̀ ani aluka mẹ́lẹ́ ìsàlẹ̀ ibi àìlímù mọ̀ tún jẹ́ kí n bí ọ́ léèrè mọ́ kó mi níjànú kí n túmọ̀ bí ọ́ ibẹ̀ yẹn nísìnyí ìsímọ̀ kò ní ìsímọ̀ ń bẹ̀ ó wá ń bẹ lọ́n pé aluka mo ń bẹ̀ ọ́ àwọn òzòbíkà mo sálù ọ́ kó mi níjànú mọ̀ jẹ́ kí n tún bí ọ́ mọ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà wà ilá tẹ̀gìfìrìlì tó o bá foríjì mi wàtàrà amúni kó o ṣàánú mi akún minal khasirin mo mọ̀ pé mo pẹ̀lẹ́ ni tó ṣòfò gbogbo ohun tí mo ṣe látijọ́ yìí ní wàhálà yóò já ṣòfò ànábì ọlọ́ni ẹ̀ tàbá wa lọ wo inú al-Qur'an nínú súrátù Nuh aya 28 nígbà tóun náà wá fẹ́ bẹ lọ́run lórí àṣìṣe rẹ̀ ó ní Rabbi igfirli wali walidayya waliman dakhala baytiya mu'minan walil mu'minina wal mu'minati wala tazidi zalimina illa tabara Rabbi ìrànlọ́run igfirli foríjì mi o wali walidayya àtàwọn òbí mi méjèèjì waliman dakhala baytiya mu'minan àti gbogbo ẹni tó bá wọlé mi tó sì jẹ́ mùmínì walil mu'minina wal mu'minati àti fún mùmínì lọ́kùnrin àti mùmínì lóbìnrin ibi táwa fẹ́ wọ̀ lọ́sẹ̀ tó kọjá náà ni ọ̀rọ̀ ànábì wa Ibrahim aleyhi salatu wa salam anabi tó lọ́lá jù nínú àwọn anabi Ọlọ́run anabi tó bàbàrà jù nínú àwọn anabi Ọlọ́run tó lọ́n fi wá ròyìn ẹ̀ débi wípé wattakhadha Allahu Ibrahima khalila báwọn anabi Ọlọ́run abá ti pọ̀ tó Ibrahim nìkan lọ́lọ́run pè láàyò ayò tó bá pè yàn láàyò ni khalil ẹni tí mi ò gbọdọ̀ mẹ́rin khalilan Ọlọ́run ò pè ànábì láàyò rẹ̀ àwa là ń ròyìn ẹ̀ pé ọ̀rẹ́ Ọlọ́run torí pé ó jẹ́ ànábì wa sọ ibùlẹ̀ wáyì ni ẹni afúniwáyì àmọ́ kò túmọ̀ sí pé Ọlọ́run ò fẹ́ràn rẹ̀ ànábì Ibrahim yìí Ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ kódà kò sá ànábì Ọlọ́run kan tọ́lọ́run fẹ́ràn tó tọ́lọ́n bá ní wattakhadha Allahu Ibrahima khalila Ọlọ́run bá mú ànábì Ibrahim ó dìídì mú ní ààyò rẹ̀ tòun ti bẹ́ẹ̀ kò mórí bọ́m̀bì ẹ̀ṣẹ̀ torí pé ìjẹ́dé ènìyàn ní ń bẹ lára wọn Ọlọ́run àbá ọ̀ràn wọn ń ṣẹ́ ni
tá bá wá lọ sínú al-Qur'an nínú suratu Shu'ara aya 82 chapter wo ni suratu Shu'ara aya 82 ó rí pé Ọlọ́run bá ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ lókè nípa Ànábì Ibrahim chapter kini 26. chapter 26 verse 86 níbi ó ti ń sọ fún ayé pé ọba tó já sí pé ní tí ń bá ṣàárẹ̀ òun ni ó wò mí sàn nígbà mo ti sọ aya ó tún wá lè bá mi rí aya suratu Shu'ara aya 82 ó ní tí mo fẹ́ lò ń bẹ̀ Ibrahim bẹ Ọlọ́run láwọn nǹkan kan nígbà tó ń kí Ọlọ́run tó fi wá tọrọ ntí ntí mo fẹ́ lò kọ́nu ó ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ lókè kò nídìí yá máa gbádùn ayé ara rẹ Ọlọ́run ṣíjú àánú wẹ̀. Naam Ànábì Ibrahim ń bẹ Ọlọ́run abá sọ̀rọ̀ nínú àyà yìí ó wá ń ka àwọn nǹkan kan bọ̀ ó ní alladhi khalaqani fa huwa yahdini tá bá lọ ka 78 pé Ọlọ́run abá tí mò ń sọ yìí òun náà lọ́ba tó dá mi tó sì fi mí mọ̀nà walladhi huwa yut'imuni wa yaskini ọba tó já sí pé òun ní ń fún mi lóúnjẹ tó sì tún ń fún mi ní mímu wa idha maridtu fa huwa yashfini bí n bá wá ṣàárẹ̀ òun náà ni ó tún wò mí sàn walladhi yumituni thumma yuhyini ọba tó já sí pé ní yumituni òun ni ó pa mí lẹ́yìn tó bá tún wá pa mí yóò tún wá sọ mí dálàyé lọ́dọ̀ rẹ̀ ibi àwa dé gan ni pé walladhi atma'u an yaghfira li khati'ati yawmiddini ọba tí mò ń retí lọ́dọ̀ rẹ̀ máa gbọ́ o walladhi atma'u ọba tí mò ń retí an yaghfira li khati'ati pé kó forí ẹ̀ṣẹ̀ mi jì mí. ṣá àwọn ànábì Ọlọ́run ṣé wọ́n lè ṣe lọ́wọ́ Kùránì ní sọ eléyìí walladhi atma'u ọba tí mò ń nírètí pé an yaghfira li pé yóò foríjì mí kó foríjì mí khati'ati ìwọ fúnra kí ni ń pè ní khati'a nígbà kan ẹ̀ sọ fún wa pé alladhina man yaksibu khati'atan aw ithman ẹnikẹ́ni tó bá ṣàṣìṣe kan tàbó dẹ́ṣẹ̀ kan summa yarmi bihi barihatan tó wá tún fẹ́ bẹ̀rẹ̀ sí ni wá máa yọra rẹ̀ kó nù nǹkan yẹn pé òun ò ṣe faqad ihtamala buhtanan wa ithman mubina irú ẹni yẹn gan lẹ́ṣẹ̀ tó lágbára. Ànábì Ibrahim ń sọ pé walladhi atma'u an yaghfira li khati'ati yawmiddin ọba tí mo nírètí pé kó forí ẹ̀ṣẹ̀ mi jì mí yawmiddin lọ́jọ́ ìdájọ́. Ànábì Ibrahim ló wí báyìí àwọn àfáà wa lọ wá bọ̀ wọ́n ní kí lẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn àfáà ni wọ́n wí bẹ́ẹ̀ o ká gbọ́ yé dáadáa o wọ́n lẹ́ṣẹ̀ tó ṣẹ̀ náà ni wípé nígbà tó gbé àáké tó kun àwọn òòṣà wẹ́lẹ́wẹ́lẹ́ gẹ́gẹ́ bí táwọn àfọ̀ǹtẹ̀fsírì wí pé ńgbà tí wọ́n wá ń bi léèrè yìí pé a anta fa'alta hadha bi alihatina ya Ibrahim ǹjẹ́ wo ló ṣe léyìí pẹ̀lú àwọn òòṣà wa ìrẹ́ Ibrahim wọ́n ní Ibrahim sọ fún wọn pé bal fa'alahu kabiruhum ṣàpẹ́ bali yẹn túmọ̀ sí pé rárá o kìí ṣe mí o fa'alahu kabiruhum ẹni tó dàgbà jù nù wọn ló ṣe fasaluhum ẹ̀yin náà béèrè lọ́wọ́ wọn nkanu yantikun tó bá jásí pé wọ́n lè sọ̀rọ̀. àwọn àfọ̀ǹtẹ̀fsírì sọ wípé níbẹ̀ ni irọ́ ló pa lẹ́nu wọn èmi kọ́ mo wí o.
àwọn mufassirun ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní qala lahum kadhiban wọ́n ní n tó wí ni pé irọ́ ló pa fún wọn pé rárá òun kọ́ lòun ṣe fa'alahu kabiruhum bẹ́ẹ̀ yẹn bá sì wo ẹ̀ rí i pé ó lo ẹ̀dà ọ̀rọ̀ fún wọn ni wípé fasaluhu ẹbí wọn lè in kanu yantikun tó bá jásí pé wọ́n lè sọ̀rọ̀ ó sì mọ̀ pé wọ́n lè sọ̀rọ̀ ó ń fi hàn pé kìí ṣe pé irọ́ ló pa ìrònú àwọn afọ́n tafsiri ni torí pé àgbékalẹ̀ ọ̀rọ̀ ni ò lè jẹ́ kí ni o kò lè jẹ́ irọ́ torí pé ó mọ̀ pé wọ́n lè sọ̀rọ̀ àpárá ló dá àwa irọ́ kọ́ ló pa àpárá ni àmọ́ àwọn àfa pé ló ní irọ́ pé nírọ́ èmi ò gbà pé rọ́ ó ní bal fa'alahu kabiruhum rárá ìbágbà yìí ló ṣe fas'aluhum ó yẹ béèrè lọ́wọ́ àwọn tó kún kalẹ̀ yìí náà in kanu yantikun tó bá jásí pé wọ́n lè sọ̀rọ̀ ṣàpè ọ̀rọ̀ yẹn ti júwe fún wa yìí pé òun ló ṣe kíni o òun ló ṣe ń táwọn àfa wínú tabaloka suratul anbiya aya 62 63 wọ́n lá nàbí Ibrahim tún sọ̀rọ̀ kẹ́ńbẹ̀ ṣàpè ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ibẹ̀ yẹn náà lọ̀rọ̀ tí mo mú yẹn wà wípé fa'alahu kabiruhum pé àgbà yẹn ló ṣe wọ́n ní níbòmíì nínú suratu Safat gẹ́gẹ́ bí n táwọn afọ́n tafsiru wí wọ́n ní fa nadhara nadhratan fin nujumi wọ́n nígbà tí wọ́n fẹ́ lọ sọdún òòṣà wọ́n pe Ibrahim kó ká lọ wọ́n ní Ibrahim wá gbójú sókè báyìí ó wá wo ìràwọ̀ tí ń bẹ nínú sánmọ̀ faqala inni sakimun ló bá sọ fún wọn pé àárẹ̀ ń ṣe mí so pé àárẹ̀ ń sòun wọ́n ní tó sọ ń bẹ̀ yẹn pé kò sàárẹ̀ báwo làwọn ṣe mọ̀ pé kò sàárẹ̀ torí pé Ọlọ́run ò sọ fún wa pé irọ́ ló pa tó bá yẹ pọ́lọ̀ ń bá sọ fún wa pé irọ́ ló pa ni làbá sọ pé irọ́ ló pa àmọ́ ń táwọn afọ́n tafsiri wínú Allahu a'lam nínú àdíìsì Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n lánàbí wípé lam yakdhib Ibrahimu illa thalatha kadhibatin wọ́n lánàbí Ibrahimu ò parọ́ kọjá arọ́ mẹ́ta nínú àdíìsì Abu Hurairah ó wà nù Bukhari ó sì wà nù Muslim wọ́n ló parọ́ mẹ́ta wọ́n ní ithnaini minhum fi dhatillah méjì nínú rọ́ọ̀nì ó pa mọ́lọ́hún yẹn pé ó pa nítorí ìtọ́ lọ́hún ibẹ̀ yẹn làwọn èèyàn ti máa ń gbèrò ní pé irọ́ súnà ń bẹ lọ́pọ̀ fi ń parọ́ lónìí lórúkọ súnà tí ó máa ń kó wallahi wọn lọ́la ọ̀kan ni pé qawluhu inni sakimun ọ̀rọ̀ tó sọ pé òun sáré wa qawluhu fa'alahu kabiruhum àtọ̀rọ̀ tó sọ yìí pé àgbà àwọn èyí ló ṣe wa qawluhu li Sarata àtọ̀rọ̀ tó sọ nípa Sára hina arada li jabbaru al-qurba minha nígbà tí ọba Nàmúrúsù ń wá ọ̀nà láti súnmọ́ wípé adìhí òkùtì pé ọmọ ìyá mi ni wọ́n ní irọ́ ló pa àmọ́ tá a bá lọ wo ìròyìn Ànábì Ibrahim a rí i pé kò pẹ̀lẹ́ ní tá a lè fi rọ́rọ̀ yín ẹ̀ tẹ́ bá lọ wo ìròyìn Ànábì Ibrahim bọ́lọ́wọ́n bá ti ròyìn ẹ̀ gbọ́ bó ti sọ ni ó ní inna Ibrahima Ànábì Ibrahim tẹ́rí ni ó kànáta ummatan òun nìkan odidi ìjọ ni qanitan lillahi anifan ẹnìkan rẹ́gbẹ́ ni qanitan ó tẹ̀ láṣẹ Ọlọ́run walam yakun minal mushrikin kò sì sí nínú àwọn òṣèbọ shakiran li an'umi ijtabahu ẹnìkan tí máa ń dúpẹ́ lórí oore tọ́lọ́run ṣe fún ni wa adahu ila siratin mustaqim Ọlọ́run ọba sì fi mọ̀nà tán yányán ni Ọlọ́run ṣàálẹ́ ṣàní
ànábì Ọlọ́run ni Siddiq ni olódodo ni bàbá pè yẹn ní Siddiq tàbá pè yẹn ní Siddiq àlè bárọ́ lọ́dọ̀ ẹ̀ ìyẹn fi hàn wá wípé kò parọ́ tàbá lọ wọ àwọn ìròyìn mọ̀ nígbà àwọn ìròyìn tó ní ó kọjá káwá sọ pé àwọn ò bárọ́ lọ́dọ̀ ẹ̀ àwọn ànábì Ọlọ́run kì í parọ́ àmádìsí yìí ní ó parọ́ mẹ́ta naam ìntàwá fẹ́ lò ní pé Ibrahim náà bẹ lọ́hùn wípé wà lẹ́rí àtìmáhù ayé gìfìrà lẹ́kọ̀ọ́ tí àti ọba tí mò ń nírètí pé kó forí àṣìṣe mi jì mí ìyàwó máa díìnì lọ́jọ́ ìdájọ́ ẹ̀ṣẹ̀ wo la wá lè sọ pé Ibrahim ṣẹ̀ àfi ká wá sínú Qur'an ń bọ̀ la fẹ́ wá sí ibi tá a lè wá ẹ̀ṣẹ̀ rẹ̀ sí náà ò kọjá wípé àdúrà rẹ̀ tó ń ṣe fún bàbá rẹ̀ nígbà tí ó sì lẹ́tọ̀ọ́ kó ṣe kí ni kó ṣàdúrà fẹ́ni tó jẹ́ lẹ́bọ tọ́lọ̀ ní ma kana istighfaru Ibrahim li abihi istighfaru tí Ibrahim tọrọ fún bàbá rẹ̀ ò lè bá illa maw'idatin wa'adaha iyyahu bí kì í ṣe pé òun náà ṣe bẹ́ẹ̀ torí pé ó ti ṣàdéhùn falamma tabayyana lahu nígbà tó sì hàn sóhun náà pé ẹni tó ń bẹ lọ́hùn sí pé ọ̀rọ̀ rẹ̀ ti já kan bẹ́ẹ̀ òun náà sá padà láì fi ẹnu tí ọlọ́run ma kana istighfaru Ibrahim li abihi àforíjì tí Ibrahim ń ṣe ní kò lè bá bàbá rẹ̀ tòró òun ṣe ń ṣe pé mo ṣàdéhùn pé mo ń bẹ lọ́hùn fún bàbá mi anabi Ibrahim yìí ṣe kí ni o kò lè jókòó rọ bákan náà anabi Ọlọ́run nínú àdúrà míì tí Ibrahim tún ṣe tó fi bẹ lọ́hùn àforíjì náà ni pé Rabbana igfirli waliwalidayya walil mu'minina yawma yaqumul hisab aya yẹn mi ò mọ̀ bí ó wà àmọ́ ẹ bá ń wá subhanallah ẹ̀yin mọ̀ bọ̀ sọlá yẹn ò ń ṣiṣẹ́ wọn kí láti ṣe báyìí. Kí la máa ṣe lẹ́yìn báyìí. Ìtàn láì tètè tán padà. Tó bá tètè rí tán padà yẹn náà ẹ̀bùn jẹ́ yẹn kọ́ ń ṣiṣẹ́ lọ. Ó tán padà ni. Ṣáà lè bá padà báyìí. Ó hàn kì í sí bẹ́ẹ̀ ni o. Naam, àárọ̀ wa adákun torí Ọlọ́run nẹ́ẹ̀tì kíní wa tá ń lò yìí náà ni ara àwọn nǹkan èlò wa yìí náà ló fẹ́ ṣe mọ̀nàmọ́ná alhamdulillah pé Ọlọ́run sì ti bá wa dá Ọlọ́run bá wa dá padà. Anabi Ibrahim alayhi salam kódà ó sọ yìí pé Rabbi gifirli wal walidayya
walil mu'minina yawma yakumul hisab yawma yakumu he ẹ bá mi lo orin náà ádámà yẹn kíkíní fi káfi dá padà. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Mo bẹ̀ Olúwa jọ̀wọ́ lọ́lá, mo tẹ́wọ́ mi méjèèjì sí ẹ níwájú. Kódà bí mo bá bẹ̀gbẹ̀rún àwọn ọmọ irúṣẹ́ wo Ádámà ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Ohun tó wẹ́ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ, ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Bọ́wù ẹ̀ ó pé tọ́gì ṣálọ fẹ́ bí ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí ọmọ tó máa gbógó sí lámú mi ga ní. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro Ádámà nílẹ̀ Yorùbá. Ẹni bá sọ wí pọ̀ wà kọ̀wé fáráyé kọ́ sí káwọn tíra ẹ̀ tó dẹ̀ ti ṣe tòun lọ bá dóòláwọ̀ àtìlẹ̀ funfun bẹ́yà lòun rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù ṣòro kẹ́ oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù tọ́sí jẹ́bọ̀ tún níwọ̀n tọ́lẹ̀ rí kẹ́ ṣebí ṣẹ́wó Ádámà lọ́lọ́run rán wá lẹ́ni tó fi mímọ́ fọ̀làjú bọ̀ kẹ́wù. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Ẹni bá sọpọ̀ yín ọdún ní ń tọ́rí ó lè jẹ́ kó tó tọ́ wò lọ ti mú jọgbọ́ bẹ́yàn bá sọpọ̀ Ádámà orí nǹkan ṣe ẹ jọ̀wọ́ ẹ má bàjà ẹ má bá wí rárá àjẹpọ̀ ti yá wèrè àbò ti sá lórí. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Ó tún lè jẹ́ pọ̀rọ̀ mi ẹ̀ tó dẹ̀ ń jọ
níṣẹ́ ló ti lọ nílùú nísàlẹ̀ omi ọmọ tó fẹ́nu ẹ̀gàn péré lórí tó lóhùn ọ̀fẹ́ rú ẹ̀ nínú ìran wọn ó lè jọ pọ́tà dàmọ́ ló rán níṣẹ́. Ádámọ̀ alẹ́ lórí Ádámọ̀ alẹ́ lórí. ọmọ tó sọ pé nǹkan bàbá òun kéré ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún ẹ̀sìn bá mi bálí sùnà pé ta ló fi jọ bí ó sì ti Ádámọ̀ ṣọlẹ̀ kéwù báwo ló ṣe fẹ́ rọ̀nà nílẹ̀ Sáúdí. Ádámọ̀ alẹ́ lórí Ádámọ̀ alẹ́ lórí. ọmọ kẹwò Ádámọ̀ ọpẹ́ ní kádà fọba tó fà bíbò là ìṣàánú wa bó bá jà kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hùn tó dáta kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ádámọ̀ alẹ́ lórí Ádámọ̀ alẹ́ lórí. ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yàn rẹ̀ ṣẹ̀fẹ̀lẹ̀ òrà nàbì tọmọ ẹ̀ tún jíṣẹ́ ìwẹ̀dà ní ká pẹ́ gan.